lọ́dún 1968 yes bàbá kan bẹ nílùú Èkó inú àwọn olówó Èkó ni òyìnbó ló ń bá ṣiṣẹ́ ó wá ní very big company ó wá bí ọmọ kan lọ́dún yẹn ọmọ yẹn jẹ́ obìnrin àwọn míì ni wọ́n bá wú ọmọ yẹn ìlú òyìnbó ni wọ́n ti wú ọmọ yẹn Great Britain ọmọ yẹn wá dàgbà ọmọ yẹn wá bímọ ó tún wá bímọ ọmọ yẹn ó wá ní òun fẹ́ tírèsì rúùtù ìyá òun like Africa ẹ tí ìyá yẹn bímọ yẹn fún òyìnbó ni ó wá lóun òun fẹ́ tírèsì rúùtù láti 1968 ibo wọn tírèsì ẹ lọ ní ẹ bá kó nu ọkọ̀ ó wá iléeṣẹ́ kan tó ń bá ṣiṣẹ́ ọ̀nkúnyàn ọmọ gbọ́ mi báyìí ní ọba ní àwọn ọba ní ìṣòro tó ní láyé òun ẹ sì máa ń wèbó tá a ṣe pé kọ́ọ̀pù yìí ní ìṣòro wọn mọ̀ wá bí páyé fẹ́ parẹ́ ni ìṣòro tó ní láyé òun ni òun fẹ́ tírèsì rúùtù òun láfíríkà bàbá yẹn bá gba orúkọ ọba ní ok ẹnìkan ṣoṣo tó lè ṣe iná làgídìgbò ọba kónú ọkọ̀ ọba wa Nàìjíríà Mọ̀ṣúrì ti lọlé anísọ̀dà ọba wa Nàìjíríà ẹ̀yin kọ́ yìí láti 1968 ọmọ Ògùn state ní bàbá yẹn Èkó sì ní gbogbo tí wọ́n júwe tí bàbá yìí ní tabala mọ̀ Google ṣé báwọn aráàlú èbó náà mọ̀ Google ebi Google ọ̀dọ̀ wọn náà táwọn oníṣẹ̀ṣẹ̀ mọ̀ fowó ra dátà bá a ṣe ra dátà ń bí ọmọ Nàìjíríà wọ́n wá sórí ètò yìí àwa bàbá kan o. kàyéfì ńlá mà ló jẹ́ nígbà tí arábìnrin kan tó ti ń wá bàbá rẹ̀ láti ọdún 1962 ó mà ṣe o nǹkan mà ń bẹ láyé ẹ wá wo bó ṣe bá bàbá rẹ̀ pàdé ẹ wá wo bó ṣe bá gbogbo àwọn ẹbí bàbá rẹ̀ pàdé lójijì àwọn nǹkan mà tún wà tó jẹ́ wípé wọ́n mojú ìléjà wípé kábàáyàn wáyàn rí o gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wá àwọn èèyàn yìí kódà kó jẹ́ pé wọ́n sọnù ni àbó ti pẹ́ tẹ́ ẹ ti rí wọn tẹ́ ẹ wá fẹ́ wá wọn kàn ibi tẹ́ ẹ máa gbà lọ lélẹ́ yìí o ẹ tètè wá wo fídíò yìí kẹ́ ẹ bá lè mọ ọgbọ́n àtinúdá tẹ́ ẹ máa dá tẹ́ ẹ máa fi rí àwọn èèyàn yìí tó máa sọnù àbí tẹ́ ẹ ti pàdánù látọjọ́ tó ti pẹ́ àwọn eléyìí a máa gbà fún wọn tó yányán mà ní kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wá àwọn èèyàn yín nílé lóko àti nírìn àjò kẹ́ ẹ bá lè mọ bẹ́ẹ̀ ṣe máa bá wọn pàdé o ẹ̀kọ́ ńlá kan mà tún bẹ nínú fídíò yìí tí gbogbo òdílé tó yẹ kẹ́ ẹ kọ́ tó yẹ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ bá lè rí fi ṣàríkọ́gbọ́n ara yín àní nǹkan ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tún wá gbọ́ngbọ́n kọ̀ọ̀kọ̀ lórí ìfọ́nrán tí mo fi ṣọwọ́ aláṣeyọrí ìníwá o orin wo ló bá àṣeyọrí mu ẹ̀kọ́ ẹ̀wà Saheed Òṣùpá ní akéròkògì ṣùgbọ́n ṣèyọrí là ń sọ kò má dẹrùn wọn ò mọ ní ṣùgbọ́n kéèyàn tó lè ṣàṣeyọrí kò kàn mo forí ṣe mo tún fọ ọrùn ṣe kò kàn mo jìyà ṣe bọ́lọ́run náà ni bàbá mo dúpẹ́ ò pé mo ń ṣe àṣeyọrí ó ní akélòkògì pé kò bọ̀ pé abẹ́rẹ́ nìkan ló abẹ́rẹ́ nìkan ló kúrò kó aṣọ tó bọ̀ abẹ́rẹ́ nìkan ló ṣe àṣeyọrí bàbá mo dúpẹ́ ò pé mo ń ṣe àṣeyọrí ẹ ṣeun lónìí lórí ètò kọ́kọ́rọ́ alátẹ ẹ jẹ́ kọ́kọ́ sọ̀kan lọ́dún 1968 yes bàbá kan bẹ nílùú Èkó inú àwọn olówó Èkó ni òyìnbó ló ń bá ṣiṣẹ́ ó wá ní very big company ó wá bí ọmọ kan lọ́dún yẹn ọmọ yẹn jẹ́ obìnrin àwọn míì ni wọ́n bá wú ọmọ yẹn ìlú òyìnbó ni wọ́n ti wú ọmọ yẹn Great Britain ọmọ yẹn wá dàgbà ọmọ yẹn wá bímọ ó tún wá bímọ ọmọ yẹn ó wá ní òun fẹ́ tírèsì rúùtù ìyá òun like Africa ẹ tí ìyá yẹn bímọ yẹn fún òyìnbó ni ó wá lóun òun fẹ́ tírèsì rúùtù láti 1968 ibo wọn tírèsì ẹ lọ ní ẹ bá kó nu ọkọ̀ ó wá iléeṣẹ́ kan tó ń bá ṣiṣẹ́ ọ̀nkúnyàn ọmọ gbọ́ mi báyìí ní ọba ní àwọn ọba ní ìṣòro tó ní láyé òun ẹ sì máa ń wèbó
sáà ṣe pé kọ́ọ̀pù yìí ní ìṣòro wọn mọ̀ wá bí páyé fẹ́ parẹ́ ni ìṣòro tó ní láyé òun ni ó fẹ́ tírèsì rúùtù òun láfíríkà bàbá yẹn bá gba orúkọ ọba ok ẹnìkan ṣoṣo tó lè ṣe iná làgídìgbò ọba kónú ọkọ̀ ọba wa nàìjíríà mọ̀súlì ti lọlé anísọ̀dà ọba wa nàìjíríà ẹ̀yin kọ́ yìí láti 1968 ọmọ Ògùn state ní bàbá yẹn Èkó sì ní gbogbo tí wọ́n júwe tí bàbá yìí ní tabala mọ̀ Google ṣé báwọn aráàlú èbó náà mọ̀ Google ebi Google ọ̀dọ̀ wọn náà táwọn oníṣẹ̀ṣẹ̀ mọ̀ fowó ra dátà bá a ṣe ra dátà ń bí ọmọ Nàìjíríà wọ́n wá sórí ètò yìí àwa bàbá kan o láti 90 bàbá sì wà live wọ́n ti dàgbà wọ́n ti wá rìtáyà sí Abẹ́òkúta wọ́n ti wà ń bẹ̀ a dẹ̀ connect wọn ọmọ bàbá yẹn gangan ń bínú kò fẹ́ bá bàbá sọ̀rọ̀ bí ìgbà tán neglected ohun ò wá rúùtù yẹn mọ́ lòun fẹ́ wọ́n kò tiẹ̀ sí tọ́kàn pẹ̀lú Áfíríkà mọ́ débi Nàìjíríà ṣùgbọ́n ọmọ tiẹ̀ olólò like Áfíríkà òun wá rúùtù òun so a padà convince màmá gangan torí ìyá náà ti dàgbà gan a convince wọn gẹ́ẹ̀tì mi ìyá tá à ń sọ yìí wọ́n bí wọn lọ́dún 1968 ni o bàbá tó bí ọmọ lọ́dún 1968 yẹn àwọn la tún rí yẹn o Ọlọ́run á ní kí wọ́n jọ wà láyé a dẹ̀ unite wọn inú wọn dùn inú ọmọ ìbò tọ̀hún inú ẹ̀ dùn ní fòkè fẹ̀rẹ̀ nínú ẹ̀ dùn gan àṣeyọrí kan nù torí pé ẹ mọ̀ bìrà yín ilé tí kọ́kọ́rọ́ alátẹ ti tò láì jẹ́ pé àwọ̀ ń bẹ̀ gan láì jẹ́ pé ó dórí afẹ́fẹ́ gan ọwọ́ pé ó sì gbẹnu sí máìkì lágídígbò lásán mọ́wọ́ rí wàá lọ gbẹnu sí máìkì ó dẹ̀ ṣẹ́ tú oríṣiríṣi ọ̀rọ̀ ó dẹ̀ ń tún lù ú ṣe ó ń tún àwùjọ ṣe àwa ti wá o àwa ti rí o àwa ti jagun ẹ o àwa sì ti borí ẹ ìmí ìtúwà ni bẹ́ẹ̀ tí ẹ rí. ó ṣeun ọdún tí bàbá yẹn ò fi rí ọmọ ẹ̀ tí ọ̀gbọ́n pa iná mú wá yẹn tí ọ̀gbọ́n pa ìmọ̀ tọ́mọ náà ọ̀gbọ́n pa bàbá ẹ̀ 53 years ni. no ẹ mọ̀ wọ́n sì ń gbọ́ra wọn complete 53 years ni wọn ò fi gbọ́ra wọn ni wọn ò fi ní nǹkan kan a dey bring wọn back together. àwa ń gbìyànjú tiwa Ọlọ́run sì ń de ládélá gidigbo ẹ tún wá gbọ́ eléyìí náà iná ń kwaná. láfíà. kí ló kọ́ ọ̀la ẹ̀ka ẹ̀wọ̀n yìí. mẹ́rin ṣètò ọmọ ọba rèé. mẹ́rin ọmọ ọba lẹ́ẹ̀ka iná ń kwaná. wọ́n nà. wọ́n nà nǹkan. ibo lẹ́sọ̀ sí i. o ibo ni kẹ́dú. adema. Oya ẹjẹ àjọkọ ni nnenne udumu arabu omo ndu nnenne udumu arabu omo ndu. udu njije mi na ma maro n'udu akụwa ndu udu njije bafia na ma maro n'udu akụwa ndu abụ mụ soro udu ka abụ mụ ra udu na udu na-adịba ndu na-adịba ndu. ẹ ló pàtẹ́wọ́ fún mi. wọ́n mọ̀ wò pé ọkùnrin yìí Hausa ó wà nílẹ̀ Igbo ó wà nílẹ̀ má gbẹ̀bẹ̀ orí wa I'm a nationalist. Can you tell us briefly your journey before you find yourself in Agidigbo? Well, I want to thank God for being here today, and I'm very grateful because it has been long. It was about my mother and my father.
how they get together. When my father married my mother after the war, so in Igbo land. So as I was told, That Biafra war. yes, my father went to war in Igbo land. So from there, he now saw my mother. When he got married to my mother, he was living with my mother. So they now have birth of me. My mother gave birth of me. And my junior sister, the second one. Before, according to my mother, she now carried 2 of us and go back to Igbo land. So since then, she did not come back again. But I know my father because he normally come to the village to come and visit my mother. But they refused that he will not carry us. So he tried as a man more than 3 times that I saw him with soldiers. They came to, if they can release their wife for him, but they refused. So that is how we now, the communication, I did not see him again because my grandmother refused that he will not take us. So when my grandmother died, that is how everything scattered. My mother got married to another place with my junior sister. Then I now left Igbo land to Adamawa with my mother's senior sister. So I did not get any communication with my father again, or any. I don't know how to locate him because they refused to give me how to get him. I have been asking my mother, how can I see my father? I want to know him and I know where he come from. He told me that he's dead. So I don't know how to locate the man now. And somebody said that he's dead. How can you go to the place? Even who will receive you? Not knowing that the man is still alive. But they just use that way to deceive us. But since then I have been troubled until I get married. And I told my husband everything about myself. We start searching for the man. If we can see anybody from Yoruba land that can give us a clue how to get the man. You do not get. So my sister get married also. Then we now team together if our mother can tell us how to locate him. But she refused. She did not tell anything about our father. But this time, since more than 3 years now, I've been worried how to know the man. And my sister also gets worried. So, but I thank God, my sister now, she was at Port Harcourt with her husband. But her husband is late. So, but the husband knows this, my brother. So it was that her husband that connected with this, my brother, telling him that the wife is a Yoruba, but we don't know how to get the family of the wife. So that is how the man told him that he would try before the man died. So, but I thank God, one day my sister told me that there is a man that is from Ibadan that said that he can help us to get our father. I said, okay, if you can give me the man number so that I can communicate with him. Before this, my brother now called me, asked me some question. I say yes. Although I have come to this Ibadan, but I don't know anywhere. Who can you ask? And I don't know how to speak Yoruba. I don't know how to communicate with anybody to say this is what I'm looking for. So I now go back. But I thank God he brought me to this land. It was on Monday that I came. He himself come back on Saturday. He called me that he will be coming back to Ibadan. If I can be able to come, I say yes. He said he will help me. So I'm from Abuja, where I'm staying. And I come down to Ibadan. He now come and pick me from the park to his house. So on Tuesday, we came here. They asked us to come back on Wednesday. That is how I found myself here. And you bend on the mic when you get here. You put your mouth closer to the microphone. Yes. And you explain everything. And after the explanation, he's the one that explained because I don't know how to speak. So after the explanation, what later happened? What happened is that the next day, in short, it's not even up to. That's, let me say, 12 hours, and I find my people. So through this platform, yes. So they make announcements, and my people heard about it, and they come. You now find your the people that I've been looking for years. So God now unite me and them again. So I'm very grateful. What happened to this? Your tribal mark?
how come your father managed to put a signature there? I don't know, because I'm the only person among all his children that he put this in. I don't know how he managed to give me this mark. So maybe he must be a very intelligent man, because okay, if you guys refuse to let me go with my wife and my children, let me put my signature. Don't you think he's a very smart man? because I believe that if not because of this mark, I don't think that I can come back again. mo rántí orin epo àkà onítàyà bá sọ tábà sọnù ká ríra wa rẹ ní Yorùbá fi ń kọ là ó tábà sọnù ká ríra wa rẹ sẹ́ni pé orin yẹn wọlé báyìí. oní méje méje kì í ṣerú ọmọ ọba ní. oní gànbá ojú kan kì í ṣerú ọmọ ọba ní. tábà sọnù ká ríra ní Yorùbá fi ń kọ là ó tábà sọnù ká ríra wa rẹ. bó o lẹ́yìn ṣe jẹ́ sí wọn. ẹ ṣé mo dúpẹ́ sà. ẹ sọ̀rọ̀ sókè ẹgbẹ́nu sí microphone ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín. ẹ ṣé mo dúpẹ́ sà. ẹ̀yin náà ti máa gbàdúrà pọ́lọ́ mọ́jà ń gbẹ́nu sí microphone lágídígbò ẹ mọ̀ pé padà gbẹ́nu sí microphone ní ti dáadáa ni. mi ò mọ̀ mi ò lálàá pé mo lè wà bíbá ìrí. kábíyèsí Olódùmarè. kọjá mo máa ń sọ pé wọ́n lọ́gbọ́n tí ó gbé mi lórí eré. ẹ mọ̀ pé tí ó gbé iná rédíò wà l'Ábùjá. mi mọ̀ o inú mi ń dùn gan-an tó bá yẹ pé bàbá wa bá wà láyé ni irú àná ni bá sọ yìí pé gbogbo ọjọ́ tán bí bàbá mi pé irú àná ni bá jẹ́ ọjọ́ tí ìdùnnú rẹ̀ bá pọ̀ jù. pé njọ́ tóun ti dáyé o àná ni òun dunnú jù. ẹgbẹ́nu sí kinní ó ń wọ ẹnu ó fẹ́ gbọ́ ẹnu yín. wípé inú pé àná ni inú òun pé njọ́ tóun ti dáyé àná tá a rí àbúrò mi ní ìbàjẹ́ ọjọ́ ayọ̀ ọ̀hún ayérayé tóun ò ní gbàgbé dọjọ́ ikú òun ṣùgbọ́n àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kábíyèsí. ní ó ti tó ìdùn tàbí nígbà tí bàbá wa wà láyé wọ́n gbìyànjú ó tó bí ọdún bíi mẹ́wàá báyìí tí ẹ̀ tán bí lé mi ó ṣaláìsí kó tó di wípé ó ṣaláìsí dáàdì wa múra yìí pé àwọn ò tún gbìyànjú káwọn wá wá wọn ọmọ ẹ lọ ní tí àbúrò mi ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ calm down lára wọn tí wọ́n lè lọ bì kankan mọ́ ó wá dijọ́ kan wá pè mí wọ́n wá mú fọ́tò rẹ̀ torí amúwábí lánàá níbi tóun àti àbúrò rẹ̀ tí wọ́n ti ya fọ́tò ńgbà tán wà ní kékeré wọ́n wá ní gbogbo ẹ̀yin tẹ́ ń lo fóònù lánàá nínú àwọn ọmọ àwọn ẹ gba fọ́tò yìí ó ṣeé ṣe kó jẹ́ pé lórí YouTube àbí kílẹ̀ mọ̀ ń pè é lè rí ẹni tí ó jọ wọ́n ṣá lọ print fọ́tò yẹn wọ́n ṣá kò lè gbogbo wa lọ́wọ́ ní nǹkan bíi 2022 ìdúnta àbúrò mi kan ló gbọ́ announcement kan lórí tẹlifíṣàn ó lóun rí i pé wọ́n sọ pé ọmọbìnrin kan ó ń wá bàbá rẹ̀ ó kọlà ọmọ Ìgbò ní ìkànnì pé Ìjẹ̀bú ló ti ń bọ̀ pé márùwá gan ló sọ̀kalẹ̀ Ìbàdàn ọ̀rẹ́ mi kan náà wá pè mí tí mo ti sọ irú ọ̀rọ̀ yẹn létí ẹ̀ bá ní kí n máa bọ̀ ní mọ̀pọ̀ kí n sá máa bọ̀ gbà tí mo ṣàdọ̀dọ̀ ẹ̀ abatún bá máa kan tán jọ wà lọ́fíìsì yẹn bá ní ẹ máa lọ sí ilé Ìbà ó dàbí pé bàbá olóyè ilé Ìbà ló wẹ́kọ̀ ọmọbìnrin tí wọ́n gbà aṣáàdébẹ̀ èmi àtàbúrò mi tá a jọ wà ń bì àti tójú obìnrin àjọjọ gbogbo abalọ ńgbà tá a débẹ̀ àtúkọ fọ́tò dání bàbá olóyè bá dàn pé kò ń ṣòun pé kì í ṣe àti ẹ̀ pé ká tiẹ̀ rí ojú ẹ̀ pé tá a bá rójú ẹ̀ á mọ̀ bóyá òní bóyá òun kọ́ wọ́n sàní kò ń ṣe àbá kúrò ń bẹ̀ bàbá ní ó dáa bó bá jẹ́ pé ó bá wu Ọlọ́run àti ẹlẹ́dàá bàbá wa náà á rí bó ṣe wá di alẹ́ ìjẹta èmi ẹ̀ṣẹ̀ ti ẹ̀ẹ́dẹ́dẹ́ bíi ijọ́ mélòó kan sẹ́yìn ni mo ní ọkàn mi wálé ẹ̀yìn èèyàn mi ẹ jẹ́ kí n wálé bó ṣe dalẹ́ ìjẹta mo kó oògùn dání pé kí n lo oògùn rẹ̀ mi mo lo oògùn yẹn tán bàbí kò ṣe wọlé ní odikọ́ àbúrò mi yẹn lájọ wábí lánàá ló wá ní ẹ̀ ló mọ́ ìbí ọdún kò tiẹ̀ ń bá sáré pé kí ló dé ìyàwó ẹ̀ ń kọ́ ó ló wà ó ṣe wá pè mí láago 9 exactly 9 o'clock ló bá ní òun mọ̀ gbọ́n kankan àyà mi bá já mo ní kí ló gbọ́ bá ní ẹnìkan mọ̀ sọ̀rọ̀ ní Àgídìgbò ní Ọlọ́run jà dáràn kí wá ní kí tó ní ti Alágídìgbò mo bẹ̀rù o bẹ́ẹ̀ sì máa ń dárúkọ àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ mo máa ń bẹ̀rù. èyí dàkọ àwọn èèyàn kan lálẹ́ yìí náà
túnde ìwé ń dà ìwé àwọn tí ẹ kó wọ cooperative olówó jẹdà wọn tún dákọ yàrá lẹ́yìn náà ń dákọ wọ́n sì kó kéèyàn máa ṣe cooperative kówó sì máa lọ bí 50 million kẹ́mọ̀ lákàntì báńkì. ẹ rí i pé àwọn eléyìí ẹ máa wá wo kíní ẹ káyọ̀dé dójú wọn mọ̀ tẹ́ bá rí ẹ̀ ń gbòòrò ẹ wá túnde ìwé dá ọ̀yà. mo bá dààmú ní àbàbá tí mo pariwo èèyàn ní orí kí náà wá sọ ó ní wọ́n mọ̀ dárúkọ dáàdì ó ní wọ́n sọ pé ẹnìkan ń wá bàbá rẹ̀ mo bá ní bò náà wá sọ ní wọ́n sọ pé wọ́n ní pé ó kọlà 4 wọ́n sọ yí pé ọmọ Ọ̀rànyàn ni wọ́n dákọ̀ Múìlì wọ́n dákọ̀ Abẹ́gúdé tí mo gbọ́ báyìí ara mi kàn yá lójijì ni mi wàá sùn tilẹ̀ fi mọ́ pé Ọlọ́run o ìwọ ọmọ ń kọ́ ó pé mọ ìbí odò owó kọ̀ lọ́wọ́ mo ní máa wówó má wọ̀rí ilẹ̀ mọ́ báyìí pápápá mo sáré dé Ìwó road ó yá jálọ nígbà tá a débì àbá mọ́mì yẹn ó dà ń pé ìyàwó àbúrò dáàdì tí wọ́n mú wáyé ni nígbà tí àbá jókòó náà bá ní ojú ẹ̀sán ti bá wa pè wọ́n ẹ máa bọ àwọn èèyàn wọn bẹ́ẹ̀ musa ń sọ ẹnu géètì àbọ̀mọ ẹni àbọ̀mọ ìkọ́ ìrònú ẹ̀tẹ̀ tí mẹ́mi lọ àbúrò mi ló bá kọ́ ní kò mọ́ rí o ó rí pé èmi là kọ́ bí bàbá wa lẹ́yìn tán bí lé mi ká nínú ọmọ bàbá òun ní nọ́mbà 3 wa láàbúrò mi tó jókòó òun nọ́mbà 3 wa ìyá wọn dẹ̀ ti gbé wọn lọ láti 1972 nígbà yẹn mo ti bẹ̀rẹ̀ primary school mo sì kélé lóòótọ́ bẹ̀tì mo mọ̀ dáadáa mi náà la jọ ń gbé nígbà yẹn Niger State ibẹ̀ níṣẹ́ gbé dádì mi lọ nígbà tí wọ́n kúrò ní bó ṣe di pé wọ́n ja ogun tán mi náà ni wọ́n pòsì wọn sí àbúrò yín sáàrí ó sáàrí dídé tán dé bàbá yẹn náà tẹ̀lé wọn mo sáà ń wò ní ọmọ ẹ̀ mọ̀ ni dádì yẹn bá ní mọ́mí yẹn bá dà pé ẹni tá à ń wá ni mo bá ṣáàkì dáàdì yẹn mo dì mọ́ wọn inú mi dùn náà bá kálàyé náà ṣe pé àbúrò rẹ̀ làwọn jọ ń gbé ní Port Harcourt gbogbo dáàdì yẹn wá sọ kínní kan tó wá bá ọkàn mi jẹ́ pé láti gba ayé Ajímọ̀bí làwọn ti ń wá dáàdì mi mo wá ní dáàdì mi wà láyé ńgbà náà torí tó bá di July 14 òní òpọ̀dún 3 tí dáàdì mi kú. ẹ lérí wọn gbà náà mọ bí èmi náà wà ń gbà náà ni ẹ tí ọ̀bọ̀n wá wọn gbà náà òun yóò wà látìmọ́lé. mo bá ní nọ́mbà ní làwọn tí ń wá wọn mo ló lọ́ mọ̀ ṣe wọn o bí ó ṣàṣedí pé àṣàrò náà ó dì mọ́ inú mi dùn ṣùgbọ́n kàn mí ó wá sọ̀rọ̀ kan pé bẹ̀tẹ̀ ní ìwájú kó mọ̀ mọ́ àwọn dáàdì yẹn mo wá pè sẹ́yìn pé bàbá wa ti kú bẹ̀tẹ̀ mọ̀jẹ̀ ká jẹ́ kí ó mọ̀ nǹkan kan bí mo wá ní kàn jẹ́ ká lọ ilé tí dáàdì mi kọ́ bó ṣe dọ̀hùn ó ṣàn pé my father kankan mo wá dì mọ́ our daddy is dead wá sunkún pé ẹni tóun ti torí ẹ̀ tóun dààmú tóun wá ká mi ní wẹ́ bí Ọlọ́run ṣe kún ṣá tútù mọ́ bẹ́ẹ̀ sábà sọ̀rọ̀ gbogbo fọ́tò bá ṣe bẹ́rẹ̀ àdádì wa òkú wọn gbogbo ẹ̀ àwọn àbúrò mi tó kù aṣáko jáde pé kó gbogbo ẹ̀ gbà tó yá mi nígbà kẹ́yìn mọ́ ọbọ̀ síta bẹ́rẹ̀ dádì wa and this is his grave ó dẹ̀ débẹ̀ pray if you pray you also pray for your sister ṣá bá a ṣe kúrò àbúrò mi àjọ lọ òun náà wà níbi tá a ní kó dilé dáàdì wa mú bá a ṣàṣe mú lọ family house wa ní Ọ̀rànyàn nìyẹn àṣẹ gbogbo àwọn tó jẹ́ bí ọmọ ẹbí wọ́n ti gbọ́ nígbà dákọ̀ Múìlì tán dákọ̀ Abẹ́gúdé tán dákọ̀ pé bá a ṣe ń débẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀gbọ́n dáàdì mi kan tún ní ẹ̀wọ̀n tó ń wá wá nù àwọn náà gbọ́ bí tá a ti dúró náà nìkan náà tó pè mí ló yà abẹ́rẹ́ wọn lẹ̀ ti wà ń bẹ̀ àwa náà gbọ́ ẹ wò ó àkódà ìdùnnú tó lágbára ni tí ò ṣeé sọ. padà gbẹnu sí máa yìí. mo dúpẹ́ lọ́wọ́ yín. adúpẹ́ fọlọ́. mo padà dá gidigbo. bàbá tí wọ́n ṣe atọ́nà yín wá dà. àwọn ní o. ó yá ẹ jẹ́ microphone wọn lọ sẹ́nu wọn. àwọn ní o. bàbá ẹ ṣeun púpọ̀. Olúwa ló ṣe sá. bó o ló ṣe jẹ́ tẹ́ ẹ jẹ́ pa gidigbo lẹ̀ wọ́n á mú wọn wá. Àgídìgbò rédíò tí mo nífẹ̀ẹ́ sí ni àwọn èèyàn nífẹ̀ẹ́ sí gbogbo bí mo ṣe wà ní Port Harcourt ètò kọ́kọ́rọ́ alátẹ̀ yìí tán bá ń ṣe mo máa ń gbọ́ live ní Port Harcourt níwọ̀nba àgbà tí arábìnrin yẹn sọ fún mi wípé òun wá bàbá àwọn tí mo ti gbìyànjú àìmọye àwọn àbúrò mi ni mo ti rán ẹ máa lọ Ọ̀rànyàn ẹ máa wá gbogbo Ọ̀rànyàn wọ́n gbìyànjú wọ́n lè lókèétì àwọn ẹbí yẹn mo wá sí Àgídìgbò
nígbà tí wọ́n sì wà ní Oyinjọláyẹmí Mojoyinọlá mo wá síbẹ̀ tí mo fi lè fọ́ọ̀mù tí mo sọ́ngbà yẹn. láti gbà yẹn ní. ìdí tí ò fi jẹ́ kán lè mọ̀ ni pé àdírẹ́sì tí ìyá rẹ̀ kọ kò kọ dáadáa Agégúndé ló kọ. Agégúndé Múyìlí tó kọ kọ̀kọ́ Múyìlí yẹn complete. So a kàn ń wá àwọn èèyàn àmọ́ ẹni tá à ń wá àmọ́ but lẹ́yìn ìgbà yẹn wọ́n sá ń gbìyànjú mò ń gbìyànjú mo wá ń gbé ètò kọ́kọ́rọ́ alátẹnijọ́ kan ní nǹkan náà sọ sí mi lọ́kàn pé kí ló dé ẹni tó ń wá o lè rí lórí kọ́kọ́rọ́ alátẹ kí ló dé tó lọ kọ́kọ́rọ́ alátẹ. abẹ́rẹ́ bọ́ sínú omi Ọlọ́run lo kọ́kọ́rọ́ alátẹ yìí ètò tó burú jù ká abẹ́rẹ́ bọ́ lé omi lọ ọmọ ilé àìgbọ́fá ní family house gómìnà ibi láti bọ́ ẹ wá rí. bá ní òkè. ilé àìgbọ́fá lọ́jà àbá ọmọ wọn tó ẹ mọ̀ sọ̀rọ̀ lọ bàbá. bá ní òkè tí n bá ti ń lọ lé mo á pe òun wípé máa lọ lé nínú ìtúnu àwẹ̀ o so ráyè ó ní kí ló dé ó lóun máa ráyè mo ní tó bá máa ráyè so màá á pàdé nìbàdàn ó ní nǹkan kan tí ó ṣẹlẹ̀ ní pé òun ò lówó mọ́tò mo ní owó mọ́tò fowó mọ́tò lẹ̀ màá sẹ́ndì owó mọ́tò màá sẹ́ndì ẹ̀ sí ẹ so ní ọjọ́ sátọ̀dé lèmi débàdàn so mo ṣe débàdàn lọ́jọ́ sátọ̀dé mo pè mo ní mo ti wà ń bàdàn. bàbá torí time ẹ má jà á pẹ́ bó ló ṣe wá rí lára yín nígbà tó yẹ pé ibi tẹ́ ẹ sátọ́nà èèyàn lọ ọ̀rọ̀ yẹn gbọ́ bẹ́ẹ̀ ṣe wù. sẹ́rí lánàá inú mi dùn látijọ́ tí ìyá àti bàbá ti bí mi inú mi dùn jù ní àná nítorí àṣeyọrí tí mo ṣe ọmọ bíbí inú òde òrì ọ̀nà kẹ̀kú lèmi ní agboolé nínú ilé àmọ́ o. bẹ́ẹ̀ làwa kí ẹ lé sí. so inú mi dùn ara mi yá nítorí pé kí ni láti ọdún yìí tí mo ti ń jìyà láti rí bàbá yìí mo wá rí àwọn bó tiẹ̀ jẹ́ pé bàbá yẹn ò sí mọ́ odidi ọmọ obìnrin méjì tó jẹ́ Yorùbá tí mo dẹ̀ ń gbé ní Port Harcourt tán dẹ̀ wàá bá mi wípé àwọn wá bàbá àwọn tọ́lọ́ndẹ̀ fún mi tí mo rí wọn. bàbá yìí bá a dárúkọ yín sá. inú mi dùn orúkọ mi ni Ọláyínká Maruf Amao ọmọ bíbí Ìdíòrì. ní ìjọba àbílẹ̀ Akínyẹlé local government. ẹ ṣeun ẹ ṣe gan ni so congratulations o congratulations o ẹlẹ́bí ọ̀sẹ̀ bí ẹ̀jọ́ ẹ̀wọ̀n ọmọ ẹ̀gbọ́n ẹ̀wọ̀n ọmọ àbúrò ẹlẹ́bí ọ̀sẹ̀ ẹ máa kílé. àwọn alágbára kan bẹ tó yẹ pé bọ̀gán bá dájọ́ kó nù lé tí wọ́n ronú pé bóun náà ṣe ń lo agbára báyìí àwọn fúnra wọn sì máa wò ó pé tẹ́ ẹ bá kú ọlọ́ngbẹ̀yìn àwọn ò lè dá fúnra wọn wọ́n sọ bẹ́ẹ̀ báwọn bá kú ajá lọ yóò jòkú àwọn kábíyèsí Olódùmarè. ẹ máa wo obìnrin yìí dáadáa o ẹ máa ń dùn ọ lọ ti níbi àdé. wọ́n ṣe pé 3 months. ó pé 3 months àti 3 months ẹ ló ti wà nù dààmú. 3 months ti ń sọ fúnra mi dẹ̀ ni mo wálé o. 3 months ẹ ló ti wà nù dààmú. ta ní dààmú ayé rẹ so mọ́kọ ẹ̀ kí ló kó tọ̀hún. bàbá ọkọ mi kí ló kọ ẹ̀. Ọlátúbọ̀sún. bàbá Ahmed. ó ń gbé ní ọmí. lókè olóró. Ọlátúbọ̀sún bàbá Ahmed tí ń gbé ní ọmí lókè olóró iní dààmú ayé obìnrin yìí mọ̀ ń bọ̀. kí ni ẹ pé kọ bàbá tí ń yọ ayé yín lẹ́nu láti gbà tẹ́lẹ̀ ti dé. bàbá Ahmed Ọlátúbọ̀sún. tó ń gbé ní Làbáìkà. Làbáìkà náà ń gbé. ilé wọn ò jìnnà sí ṣọ́ọ̀bù ìyá àbùnmi tó ń ṣe nọ́ọ̀sì. good níbo níbẹ̀. ní olókè olóró lọ́mí náà ni. ní òkè olóró lọ́mí. wọ́n ní ṣọ́ọ̀bù níbi tá a bá ń lọ ọ̀nà Ìdó. títí tó bá ṣe ṣe yẹn títí tó lọ sọ́nà Ìdó yẹn. ibẹ̀ ni bàbá ní ṣọ́ọ̀bù sí. níbi bẹ̀ yẹn tẹ́ bá ti débi títí tó lọ síbi Ìdó wọ́n máa sọ pé ibìkan wọ́n ń pè ní abaraba wọ́n ní wọ́n ń fìlì gáàsì wọ́n ní ṣọ́ọ̀bù gáàsì níbi bẹ̀ gbogbo ayé ti lọ bá mi bẹ̀ wọ́n gbogbo aláǹlọ́dù àbá ńlá ti lọ bá mi bẹ̀ wọ́n kó tó di pé ọ̀rọ̀ yìí rí bá wọn ti fọlọ́pàá mú mi lẹ́lẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta. ọ̀dà kí ló ṣe tí bàbá tó fi ní bàbá ń fa ayé dọ̀làmù kí ló ṣe gbẹ́nu sí máìkì. mo bí ọmọ fún ọmọ wọn ọkùnrin mo kọ́kọ́ bíbejì fún wọn gbàkójẹ́ gbà tí mo fẹ́ bímọ mo lùzì ìbejì yẹn gbà tí mo tún wá bí ọmọ mi ọkùnrin gbà tí ilé wọn là ń gbé. gbàkójẹ́ tí bàbá yẹn mú wá tán jẹ́lẹ̀ yìí. ìdẹ̀ kì í ṣe mi ní first person tí wọ́n máa kọ́kọ́ máa bímọ fún wọn tó máa kọ́kọ́ bímọ ṣaláìsí wọ́n ti wá sọ ọ́ di
nǹkan bóyá òòṣà mi mọ nǹkan tí mo lè kà sí fún wọn. ìgbà tí mo wà nínú oyún ọmọ yẹn ìgbà tó pé 8 months wọ́n tún wá ṣe pé kí n gbà wọ́n á ní pé rárá pé mi jẹ nǹkan kan tọ́lọ́run bá fẹ́ ṣe kó ṣe. ìgbà tí mi wá down mo ṣàbára mi ní hospital tí mo ti ń gba oxygen. ìgbà tí mo wá survive oxygen yẹn tí mo jí ní Ìbàdàn Central ni mo ti gba oxygen. ìgbà tí mo wá survive oxygen yẹn mo dúró lé wa tí mo fi bí ọmọ yẹn a wá padà sí ọ̀dọ̀ wọn. ìgbà tí mo wá dé ọ̀dọ̀ wọn padà ìgbà tọmọ yẹn wá lọ bí lẹ́sẹ̀ 3 months wọ́n wá ní pé kí n bá wọn ṣe èkuru. mo ní dádì mi lè bá yín máa ṣe nǹkan bẹ́ẹ̀ kí lẹ fẹ́ fi ṣe pé kí n máa mo ti mọ̀ pé tí máa ṣe èkuru ọmọ náà ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ pé mo ń fọ́n jéró sádùúgbò wọn tó máa rí lọ́wọ́ mi ládùúgbò ayé òní mọ̀ pé ilẹ̀ ń gbé fún mi ọmọ wọn náà gbé ọṣẹ sínú gbá kí n fi ọṣẹ inú gbá wẹ̀ fún ọmọ ìkókó mo ní gbogbo àwọn nǹkan báyìí mi ò nífẹ̀ẹ́ sí. ok gbàtà wá ṣàṣọ gbà tí mi wá gbà láti bá wọn ṣe wọn ní pé kí n máa lọ sí ilé wa ní 4 months yẹn wọ́n mú aṣọ mi wọ́n dà sí ẹ̀ǹkùlé ilé wọn èmi dẹ̀ padà sọ́dọ̀ àwọn ọmọ mi ń tèmi mo lọ ṣiṣẹ́ tíṣà mo fi ń tọ́jú ọmọ yẹn wọ́n máa ń sọ pé máa ń tẹ́tí pé kí n kúrò ní ọmí fáwọn gbà tí wàhálà yẹn ṣáà pọ̀ jù gbà tọ́mọ yẹn pé ìyí ẹ̀ mo kúrò ní ọmí fún wọn ká tó lè jẹun ọ̀n tí wọ́n tó lè ṣe pé gbogbo èèyàn bá ìṣẹ̀bà wa ń dá sí tí mo lọ ń bẹ family wọn tí mo lọ ń bẹ everybody pé kí mo ṣe máa bá life lé lọ lélẹ́yìí mo ṣàrẹ̀ ní fi Libya lọ bí mo ṣe ṣàṣe lọ sí Libya ìgbà tọ́mọ yẹn pé ìyí ẹ̀ mo wá gbé fún mọ́mì mi bí mo ṣe sanwó àwọn ènìyàn tán mo ń fún wọn ní owó pé mo fọmọ tiwọn gbà tí kòrólà dé everything hard mi wàá ṣàfowó kankan fún wọn mọ́ wọn láwọn lọ bá dáàdì ẹ̀ pé kó mú nǹkan wá mo ní òkè wọn ṣàkóra wọn lọ sí police station wọn lọ kóra wọn lọ sí welfare ẹ jẹ́ kí mi máa bá ọmọ sọ̀rọ̀ gbà tẹ́mi ṣàfàfàfà tí wọ́n dá mi lò mú wò wọ́n nínú tí bá ní kí wọ́n jẹ́ kí n bọ́ ọmọ sọ̀rọ̀ jẹ́ kí n bọ́ ọmọ sọ̀rọ̀ mo gbọ́ ọmọ tí wọ́n mò ń fún wọn ní nǹkan mò ń try possible best mi mò ń ṣe fún wọn òkè ọmọ ṣáà ti dọ́nà ọ̀dọ̀ wọn mò ń wò nínú pé ọjọ́ kan ṣá màá ṣáà wá sí ilé nígbà tí mo délé àwọn èèyàn tẹ̀lé mi pé kí n lọ bá wọn pé bàbá o ìyàwó ọmọ yín ti dẹ̀ jẹ́ kó rí ọmọ yín o wọ́n á ní pé kí n máa lọ tó wọ́n á fún mi ní 3 days gbà tí 3 days pé mọ́mì mi bàbá yóò ní wá jẹ́ ká lọ bá a ní ilé bá ṣe délé mo bẹ̀ wọ́n mo ṣe gbogbo bó ṣe bẹ̀ sí náà dáàdì mo ti ń dàgbà tọ́mọ bá ti ń dàgbà wọn bá lèèyàn máa ń rojọ́ lé lórí mọ́ gbà tí mo wá kó mbẹ̀ mo wá padà sọ́dọ̀ ọmọ mi mo ṣe wá dé mo ní bàbá yìí máa lọ fọlọ́pàá wa mọ́ mi kò yé mi náà ṣé bóyá kí n má béèrè ọmọ lọ́wọ́ wọn ni o kò yé mi o èyí náà lẹ́dẹ̀ sún mi kí mo fi dèrò Libya tí mo fi lọ́ọ́ ṣọmọ ọ̀dọ̀ àràbò òdà mi láàmú fúnra mi mò ń bọ̀ lé àwọ́ọ̀dù 3 ló wà lọ́wọ́ mi táràbù fún mi àràbò òdà mi láàmú àràbò òní mi lára fúnra mi mo wálé pé ó tó gẹ́ kí n wá máa mójútó ọmọ wọn bá tán lọ́n bá ṣe á ṣe bó ṣe pé gàrí náà labájọ́ mu kájọ máa mú kí n máa mójútó fúnra mi ẹ ti sọ lẹ́nu jẹ́ kí n rẹ́nì kankan fẹ́ mi mo dé accept mo ṣàwọn pé níyẹ̀ yìí gbogbo ogun yẹn ó máa ṣẹ́ ẹ bá mi gbé ọmọ mi kẹ́ẹ̀dín tẹ́ bá dà fi dè mọ́lẹ̀ tẹ́ fi yẹ kéèké kí n má rí ẹ jọ̀wọ́ yín wọ́n ti rán ejò sí mi mo lé ejò yẹn wá padà wá mo wá pa torí gbà tá a dé police station gbà tí a dé police station àwọn ọmọ ọkùnrin sọ pé màá rí yẹn Ismail mo dẹ̀ rí náà gbà tá a ṣá kúrò ní police station ọlọ́pàá yẹn wọ́n ní kọ́lọ́pàá wá arrest mi ní first one gbà tá a dé police station wọ́n invite mi wọ́n ní pé àpé kán mú ọmọ wá wọ́n wá mú ọmọ yẹn wá gbà tán mú ọmọ wá ẹ jẹ́ kí mi wá gbọ́mọ yìí lọ́wọ́ yín ẹ jẹ́ kí n máa wo ọmọ yìí kí n máa rí mi wá gbà lọ́wọ́ yín nǹkan tí mo bá mú bọ̀ ẹ jẹ́ kí n kó fún ibo lọ́wọ́ mọ́ ọlọ́dọ̀ ìyàwó lọ́mọ wa mo ní torí kí n tó kúrò nílé màtọkọ mi ti kọ́lé gbà tán ní gbogbo nǹkan tó máa ń ṣe tí ìgbà ti dá wọn lò wọ́n jẹ́ kọ́ mọ́ ọ lọ fẹ́ ẹlòmíì yín ò dẹ̀ ní mí lára téyìn bá bíṣà ni ayé máa forúkọ ẹ̀ pè mí ok gbàtàn ṣáà dé police station tó mú wá mú lọ padà mo ṣáà tún lọ sí àgídìgbò pé táṣà àtijọ́ drag ẹ̀ mo wá pàdé wọn ni mo fẹ́ fún wọn ní lẹ́tà àgídìgbò bá ti wá ń drag ẹ̀ bàbá yẹn wá lọ́ọ́ máa fi nǹkan gbá mi ṣé ní 2024 yìí again tẹ́ bá fi gbá mi tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ wọ́n ṣáà bọ́ síbi táwọn ọmọ boys máa ń wà pé bóyá wọ́n máa lè bò mí níbi ilé epo tó wà níbi omi yẹn pé bóyá wọ́n máa lè bò mí fọ bàbá tún ju kínní èmi náà ṣáà hó bàbá ṣáà kó dé police wọn pé kí n bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n pé kọ́ máa bínú àwọn aládùúgbò náà bẹ̀ wọ́n pa kan tó ṣe yẹn ò dáa mú dájì mo mọ̀ pé lè fi kínní ìgbà mi kí náà mú lọ́wọ́ tán fẹ́ fi gbà wọ́n fẹ́ yọ lẹ̀kẹ̀ kan báyìí lọ́wọ́ wọn aláwọ̀ máa fi kínní yẹn gbá mi ní fi lẹ̀kẹ̀ yẹn gbá mi ní fi gbá mi. ok ìgbà tó ṣáà di ní ọjọ́ yẹn tí mo pé tó fi lè pé kí mo ṣàkó ọṣù àtàwọn èèyàn sọ pé kí ṣáà máa bẹ̀ wọ́n kí ni pé ọ̀rọ̀ ti di bẹ́ẹ̀ pé àgbàlagbà ni wọ́n pé máa bẹ̀ wọ́n pé kọ́ máa bínú náà ni mo dẹ̀ ti bẹ̀yìn lẹ́ẹ̀kínní mo ti bẹ̀yìn lẹ́lẹ́kejì mo ti bẹ̀yìn ní gbogbo ìgbà gbogbo ará àdúgbò ti wá bẹ̀yìn gbogbo yẹn ti wá bẹ̀yìn ẹni pé ẹ ti bá ti bẹ̀yìn tán kí n lọ bẹ àbúrò yín mo bẹ àbúrò yín ọkùnrin ẹni kí n lọ bẹ ìyàwó tí tọkọ lọ fẹ́ mo tún pè ìyàwó lórí fún mo tún bẹ̀yìn pé kó jọ torí ọ̀hún kó má bínú mi gba ọmọ ní ọwọ́ yẹn jẹ́ kí n máa rí
ọmọ yìí ẹ jọ gbàtà ti ṣe gbogbo yẹn wọn á ní pé tó bá di lọ́jọ́ iléyá àwọn náà lọ bá ti sọ fún wọn pé kọjá kí n bọ́ ọmọ sọ̀rọ̀ oníkálukú á máa ṣe títí wọn máa wò wọ́n níran pé tọ́lọ̀ ń bá máa ṣe á ṣe gbà tó ṣáà ti wá di ní òní yìí mo wá fẹ́ lọ sọ́jà pé kí n lọ ra nǹkan bó ṣe ní DPO ń pè mí wọ́n dẹ̀ ti wá kọ́ arrest mi bí ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta lọ ní pé kán tì mí mọ́sẹ̀ wọ́n ní mo wà desperate pé mo harass bàbá mo ní mi ò harass bàbá ló fẹ́ fi nǹkan gbá mi wọ́n ṣe fi gbá mi nígbà kan nìyẹn tí mo dẹ́n tó gbọ́ oxygen mi ìtú lè lajú mi lẹ̀ kẹ́ tó fi gbá mi lọ́tẹ̀ yìí ok gbàtà tó máa rí pé ọ̀rọ̀ yẹn ti rí bẹ́ẹ̀ yẹn tó ṣe wáyé pé DPO ń pè mí ní bá kí lẹ̀ ń pè mí fún ọ̀rọ̀ yìí àwọn aládùúgbò ti bá wa sọ ó lọ broma lọ station lẹ́ẹ̀kìní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta mi ò jọmọ gbé mi ni mo bí ọjọ́ mẹ́ta ni mo fi labour ní Ìbàdàn Central kò sẹ́ni kankan ní tó yọjú èmi mo mọ wàhálà tí mo ṣe wàhálà yìí náà ló jẹ́ kí n kúrò lọ mi ìdẹ́lé kúrò lọ mi fún yín mọ́ mi ìlé kúrò lọ mi fún anybody mọ́ nísìnyí mi ò lè kúrò Nàìjíríà fún anybody orílẹ̀-èdè bàbá mi ìlé kúrò fún anybody ò dẹ́lé threaten life mi mú àràbò ò dà mí láàmú àràbò ò gbọ́dọ̀ bá mi jọ́wọ́ nǹkan tán bá mi ń jọ́wọ́ yìí àràbò ò dà mí láàmú fat ni mo sọ àràbò ò dà mí láàmú 8 years ni mo lò ní Libya pẹ̀lú award mẹ́ta àràbò ò dà mí láàmú kọ́ ìpọ́nmọ Nàìjíríà tó ipẹ́ tí wàá jẹ́ àgbàlagbà lẹ́wọ́ fẹ́ máa threaten life mi enough is enough kọ́ máa mi gbé ọmọ mi kọ́ dẹ̀ jẹ́ kọ́kọ́ mi máa ṣe right tó bá fẹ́ máa ṣe lórí ọmọ kọ́ jẹ́ kó máa ṣe ọ́ ló ti lọ sí Dubai kọ́ jẹ́ kó máa ṣe right lórí ọmọ ọmọ wọn sọ pé òun máa kidnap ọmọ mi nígbà yẹn pé òun fẹ́ lọ ṣe DNA àbúrò wọn ọkùnrin ìyẹn Azeez pé òun fẹ́ lọ ṣe DNA fọmọ tó bá fẹ́ ṣe DNA bàbá ọmọ ló máa ṣe DNA tó wá dẹ̀mọ̀ pé ẹ fẹ́ lọ ṣe DNA tí mọ́ ọmọ sọ́dọ̀ ẹ lọ tó kó dá fọmọ 5 years nígbà tẹ gbọmọ yẹn lọ́wọ́ mọ́mì mi ẹ sọ pé ẹ ti tún okó dá fún ọmọ pains yẹn mo wá ń filẹ̀ mo tún wá dé náà bí mo ṣe rí ọmọ ìyá aṣọ tẹ ti ń wọ̀ fún láti ibi 3 years tẹ ti wá mú aṣọ yẹn náà lẹ ti wá wọ̀ wá lẹ tún sì wọ̀ sí lọ́rùn again iye ẹnu ẹ̀ bá fọ́ mo wá tún wá kó brush mo kó paste mo kó gbẹ mo kó lọ fún un pé kán gbà pé aṣọ leléyìí o tó fi mọ́ prayer mat ti Medina mo kó fún ọ pé báyìí pé nǹkan tí ò dá ni mo wá kó fún ọmọ mo tún kó fún wọn mo kó fún wọn ẹ wọ́n wá sọ pé kémi má jókòó tọmọ kémi má bọ ọmọ ṣeré ọmọ tí mo bí sínú kí má bá ṣeré fún kíni. ọmọ yẹn dọmọ ọdún mélòó báyìí. ó ti pé ìgbà tó pé 1 year ni mo gbélé ó ti pé 9 years báyìí. ọmọ ọdún 9. ó ṣe máa pé 9 years ní next month. ọdún mélòó ló lọ ń bí tó. mo lo 8 years. bẹ́ẹ̀ni sí kìíní sọmọ yẹn dẹ̀ dá ẹ mọ̀. ó dá mi mọ̀. ó try o 8 years so máa ń bá a sọ̀rọ̀ ní fídíò kọ́ ni. gbà tó wà lọ́dọ̀ ọmọ mi mo máa ń bá a sọ̀rọ̀ bọ̀ bó ṣe rí mi náà sọ pé àmọ́ mi ẹ wá mú mi o torí ẹ mọ̀ ó jẹ́ nìkan tó sharp ọjọ́ yẹn náà ti mú ó ní kékeré fún òun ní nọ́mbà mo ti sáré fún kí ni kí n jù sínú bàtà mo ti sáré jù sí bí bàtẹ̀. kí ló ń sọ̀rọ̀ nǹkan báyà ló bá expose ọmọ nù má sọ yẹn now kí n kọ́kọ́ lọ bí náà irú àwọ̀dù wo náà fún ẹ ní. ó ní yìí. ṣé bí kìnìún dẹ̀ ṣe ń bẹ̀. iṣẹ́ àràbù ni kíní mo ti ṣe ṣẹ́ríkà company ó jẹ́ college. kò ń ṣe sí ọmọ ọ̀dọ̀. mo bá wọn clean. the best cleaner náà wà fún ẹ. ó ṣe àkọlé mi lọ́wọ́. pé àwọ̀dù náà ni wọ́n ti ẹ̀kọ́ kọ́ ríǹgì lọ́pọ̀lọ́ mi pé eléyìí mọ̀ tún gbé tuntun dé èwo làwọ̀dù àwọn àràbò. òun lélẹ́yìí tó ń ṣe patí rẹpẹtẹ. wọ́n ṣe patí fún o. wọ́n ṣe patí ó wà lọ́ọ̀lá wà ní Facebook ó wà ní TikTok. kéèkì mọ̀ wà ń bẹ̀. ẹ̀ṣù ẹ̀ ló pọ̀. kéèkì in ojú yìí. ojú ti yàtọ̀. ó yá academy àbí. ó yá academy ẹ bẹ́ẹ̀ ni. ó yá academy company for. Education and training. Education and training. Warmly acknowledge and appreciation. Mrs. Abosede Adedapo. Owó náà mọ̀ wá bẹ́ẹ̀. Wọ́n fún mi ní owó, wọ́n fún mi ní dọ́là, wọ́n fún mi ní sẹ́fà. Ṣé ń kó owó yìí? Gbogbo ẹ̀ náà lọ ti bá mi. Owó ló mọ̀ pọ̀ yìí. Owó yìí mọ̀ pọ̀. Owó tán ti gbà lọ́wọ́ mi táwọn ẹ̀gbọ́n mi ti ṣe rádaràda. Àwọn ẹ̀gbọ́n rẹ ni. Wọ́n kọ́lé ilé ń jò. Ilé tí wọ́n tún náà bọ̀ kọ́lẹ̀. Owó ìpọ̀fà. Iná líláyé wà iná ìmọ́ní. But ṣé wọ́n náà ni. Èmi nìyẹn. Ó fàyín gbà kan o. Sọ̀rọ̀ ọmọ náà ni àbí bó ṣe bá lé ló ṣe dà báyìí. Wọ́n tẹ̀ bá mi gbọ́ ọmọ tó wáyé ké gàrí ni kájọ máa mú kó ṣe pé gbogbo ẹ̀. Ó mà ṣe o. Àwọn tó fìyà jẹ pọ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan
àwọn ilé tó jẹjẹ kínní nìyẹn nítorí ọmọ kọ́ tẹ̀kọ́ bá mi mú náà. it's alright Sagala ó gbowó eléyìí ó ṣe Sagala àbí nọ̀dọ́fà dọ́fà ni ó ṣe dọ́fà ló ṣe nọ̀dọ́fà ni mo ṣe. nọ̀dọ́fà ló ṣe o kò ṣe Sagala o àwọ́ọ̀dù tí mo sì rí àwọ́ọ̀dù ní lóòótọ́ o ní tí kálukú bá ṣe kó múra sí ni o owó pọ̀ ń bẹ̀ gan fa. máa yẹn náà ló ṣe bí mo ṣe wá lòun ló san lára owó tíkẹ́ẹ̀tì mi wọ́n fún mi lówó gan tó yẹ pé inú tèmi gan dùn pé kínní. kò délé báyìí kó lọ́mọ dọ́là ni. mi ò dọ́là kankan mo fẹ́ kiri mo ti ń kiri gan níṣe tí mo dé yìí. kí ló ń tà. mo wá lọ ń kiri epo níṣe tí mo dé yìí. epo mo ti wà láì gbogbo àdúgbò yẹn báyìí mo ti fẹ́ kiri pa àwọn ẹ̀gbin rádaràda mo tún wá stop ẹ̀ mo wá ní pé mò ń wáṣẹ́ mo wá lọ bá máa kan báyìí pé mò ń wáṣẹ́ bí bàbá yẹn ṣe ń ní à ó ní ojú mi ò ju ẹni tí òun lè gbà mo ṣáà bẹ̀ wọn ṣáà ní pé kí n máa ṣe 20,000 ní ọ̀dọ̀ wọn ọjọ́ yẹn náà kí máa yẹn tó lọ kọ́kọ́ fún mi ní 5,000 pé kí n fi jẹun náà bàbá yẹn dẹ̀ fún mi wọ́n á ní pé tí má ti ní ìdẹ́ ní ẹ̀ kéèké máa pè òun yẹn nìyẹn àwọn aládùúgbò náà ló máa ń fún mi ní ìkan àwọn tó yẹ pé mo ti ṣe láàánú sẹ́yìn. Is it that bad? It's too bad tí mo ti ṣe láàánú sẹ́yìn. What happened to all this money? Mo mọ o. Kó délé ni. Mo kówó délé o. Òun wá dà. Mo rówó. Mi ò rówó. Ta ló gbowó lọ́wọ́ ẹ? Mo kó fún àti mo ṣe ń ṣiṣẹ́ tó bá ti di every month màá máa send owó yẹn sí wọn pé kó máa bá mi kó dání pé kó máa bá mi máa kó dání. Ìgbà tí mo ṣáà dé ìgbà tí mo wá délé mo ti ń sọ fún wọn pé mò ń bọ̀ lé pé kó má nà mọ́ o torí wọ́n máa ń nà tẹ́lẹ̀ gbogbo eléyìí náà mo ń fún wọn lówó ẹ tún wá lọ mọ́ ọmọ mi tún lọ fi ń gbowó màá ṣiṣẹ́ bí ẹni máa kó 4-story building 36 rooms káràbù tó lè gbá wọ́ọ̀dù lé ẹ lọ́wọ́ tẹ́bọ̀dì ń sọ ni pé ó ti lù ẹ́ 36 rooms ìgbà tí mo bá jí láàárọ̀ yìí gan tí mo ṣe wà náà bá jí láàárọ̀ báyìí màá tún sáré díjú padà pé ibo mo wà yìí tí mo pẹ́ uncompleted building kí lè léyìí. Uncompleted building ló gbé báyìí. mo ń sùn bẹ́ẹ̀ o ìgbà tí mo ń ṣiṣẹ́ owó kò sẹ́ni kankan tájọ wà ń bẹ̀ bó ṣe jẹ́ uncompleted building mo ń sùn sí bẹ́ẹ̀ mo ti péjọ lẹ́ẹ̀kínní mo pa lẹ́lẹ́kejì pé tó bá ṣàfẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí sẹ̀ kò sẹ́ni kankan tó lè lé mi lọ́ọ̀bì kankan mọ́. Sorry o ti suffer gan gbogbo wàhálà tó wá ṣe ń bẹ̀ yẹn má ṣe o but mo fẹ́ rò pé kí ni ọlọ́pàá mú ẹ fún kí ni ọlọ́pàá ń dààmú ẹ fún bọ́ mo ti mọ tán mú ẹ fún torí pé o kó aṣọ mú bàbá yẹn lọ́rùn public. no kó tó di pé first one ọlọ́pàá ti kọ́kọ́ mú mi lálẹ́ kìíní ẹlẹ́kejì ẹlẹ́kẹta yẹn torí pé bàbá yẹn sọ pé ó máa fi nǹkan gbá mi. ẹlẹ́kìnní yẹn ìgbà tó dé police station kan. ìgbà tí mo dé police station wọ́n ní pé mo wá béèrè ọmọ mo ní mo wá béèrè ọmọ pé mo sì lè wá bàbá pé kó jẹ́ kí n rí ọmọ ok wọ́n ní ká lọ kó lọ sọ́dọ̀ DPO wá ní pé kó ọmọ ọmọ wá ìgbà tí wọ́n á mọ́ ọmọdé mo wá ṣàlàyé fún DPO pé kán jẹ́ kí wọ́n máa rí ọmọ yìí pé kán jẹ́ kí n máa kémi náà tiẹ̀ ní feelings pé èmi náà bí ọmọ wọ́n ṣàní ẹ̀ pé ká lọ máa yanjú ẹ̀ ní ilé àti mo dẹ̀ délé gbogbo ará àdúgbò mo ṣáà. wọn ṣàtìlẹ̀kùn wọn tì ẹ́ mọ́lé. wọn tì mí mọ́lé ní first one lẹ́lẹ́kejì yẹn pé káwọn ará àdúgbò kan bá mi bẹ̀rù. no alákọ̀ọ́kọ́ ló kọ́kọ́ sọ yẹn ẹlẹ́kejì ńkọ́. lẹ́lẹ́kejì nígbà tó mọ ọmọdé wọn tì mí mọ́lé pé kí n rí ọmọ. ẹlẹ́kẹta ńkọ́. ẹlẹ́kẹta ló sọ pé mo hó bàbá wọ́n ṣe wá tì mí mọ́lé ńgbà tí. ó ti yẹ báyẹn public assault ni. bọ àgbàlagbà náà gbọ́dọ̀ sọ fọmọ kékeré pé ó máa fi nǹkan gbà tó bá ti ń fi nǹkan gbà tọmọ yẹn bá ti ń dàgbà má fi gbà mọ́ tó bá ti máa ń pé tó ti ń threaten life ẹ̀ tó ti dẹ̀ tó ń gba oxygen tó bá tó stage kan á change ẹ̀ wọ́n á ní ẹ pé ìwà tèmi ò bá tàn mu ìyá mi ò lè bá ti yín mu torí àràbò ò lè lajú ẹ lẹ̀ pé kẹ́nìkan máa ṣe pé kínní àràbò kò lè ṣe báyìí fún mi kó ṣe àgbàlagbà wà láìláàzín máa hold ẹ̀ ní ara mi lè gba gbogbo ẹ̀gbin ó ti pọ̀ jù mi lè gbà mọ́ kẹ́nìkan máa sọ pé ó fẹ́ fi nǹkan gbá mi ṣé wọ́n ló dá mi tó bá fi gbá mi tí ò bá rọ̀ mí kọ́ ọlọ́run bá ló wà lẹ́yìn mi kò kí ṣe kankan kọ́ má try ẹ̀ mọ́ kọ́ má try. o ti wà frustrated. kọ́ má try ẹ̀ mọ́ kó ní kálukú wọn má try ẹ̀ mi lọ sí anywhere. Oh God. Àwọn parents ẹ̀ ń kọ́. Àwọn náà wà. O ò lọ lé lálẹ́ o. Abo fẹ́ lọ. Mo lọ. O ò lọ lé lálẹ́ o. Akuru. Why me take up matter yìí? Mo fẹ́ ra àwọn parents ọmọ yìí o.
ó ní di close monitoring ìtọ́jú kí wọ́n dẹ̀ kí èèyàn bá sọ̀rọ̀ dáadáa kí Ọlọ́run jẹ́ kán lùsọ ọmọ yìí o. ṣebí mo ti gbọ́ oxygen lẹ́lẹ́kejì lẹ́lẹ́kẹta mo wò pé kí n tiẹ̀ tó sọ pé bóyá pé kìíní màá kọ́kọ́ pariwo náà. calm down Ọlọ́run jẹ́ kó ó ti ń wà depressed kò ronú bíi wa mọ́ ó ti sún kan ògiri bàbá yẹn dẹ̀ láti ràn wá lọ́wọ́ nínú tó lè ran ọmọ yìí lọ́wọ́ kó padà sí nọ́mà ni kó máa rí ọmọ ẹ̀yẹn nínú tó lè jẹ́ kó nọ́mà ni kó máa rí ọmọ ẹ̀yẹn bàbá yẹn kí ni ẹ porúkọ bàbá yẹn. bàbá Ahmed Ọlátúbọ̀sún. bàbá Ọlátúbọ̀sún bàbá Ahmed wọ́n lè ń gbé ní Làbáíkà. ilé mo ò jìnnà sí ilé ìyá Bùnmi. ilé yín ò jìnnà sí ilé ìyá Bùnmi ní Ọmí níbo lẹ́yìn náà ti ta gáàsì. ní Abaraba. ẹ̀ ń ta gáàsì ní Abaraba. ìyàwó wọn ń tata ní Dùgbẹ̀. ìyàwó yín ń tata ní Dùgbẹ̀. wọ́n máa ń pè wọ́n ní ìyá Wàsíù. ìyá Wàsíù ti ń tata ní Dùgbẹ̀. ìyá Wàsíù ti ń tata ní Dùgbẹ̀. ẹ bá ọkọ yín sọ̀rọ̀ Ọlátúbọ̀sún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ rí yín lọ́la mo bẹ̀ yín ni o mo fẹ́ rí yín lọ́la mo bẹ̀ yín mo fẹ́ rí yín lọ́la mo fẹ́ rí yín lọ́la tí èèyàn bá bímọ tó bá fẹ́ jèrè ọmọ kódà ọmọ tí èsè tiẹ̀ tí nǹkan kan bá ti ń sọ ọmọ ọkàn èèyàn lọ síbi tèèyàn gangan ni kò wá nífẹ̀ẹ́ kí nǹkan ó ṣe ọmọ. I feel for this girl ní tí ń ṣe ó pọ̀ gan disappointment ti pọ̀ both left and right front and back ó bára ẹ̀ níbi tí ò yẹ kó bára ẹ̀ ẹ gbọ́ ẹ jọ ìgbìyànjú 8 years kéèyàn ṣiṣẹ́ lọ fún 8 years kéèyàn ṣiṣẹ́ lọ kọ́ sẹ́rú fún 8 years you are crying. 4-story building 36 rooms lójoojúmọ́ káràbù tó dé ẹgbúdọ̀ clean tán. kí tó jẹun gbà mí 2 gbà mí 3 kí tó jẹ wàárọ̀ pé kí máa lè máa fi nǹkan ránṣẹ́ sílé. o tún wá dé o tún kiri epo. mo tún wá ń kiri epo mo fẹ́ lè yí epo yẹn dànù lọ́jọ́ kó bá ẹgbẹ́ irú rọ́bìṣì wo leléyìí. má ṣe o I feel for you I feel for you I feel for you. bí energy ṣe pọ̀ tó lálẹ́ ò dẹ̀ bà gbogbo energy yẹn jẹ́ torí no it's painful it's painful. àwọn ẹbí obìnrin tẹ́ bá ń wò wá mo fẹ́ rí yín lọ́la àwọn tó bá ní nọ́mbà wọn Ismail ó pè wọ́n bàbá Ọlátúbọ̀sún afẹ́rẹ́ yìí náà lọ́la Àkúrò pè wọ́n ẹ̀yin bàbá Ọlátúbọ̀sún afẹ́rẹ́ yìí náà lọ́la nítorí Ọlọ́run provided tọkọ obìnrin náà kí ló kọkọ rẹ̀. ó wà ní Dubai Ahmed. kò sí around so tí ó bá sọkọ rẹ̀ bàbá ẹ yọjú sí wa lọ́la torí tọ́lọ́run ẹ yọjú sí wa lọ́la jíde.